ẹ̀yin wòlíì CAC, ẹ̀yin àgbààgbà tẹ́ wà nínú CAC, ẹ jẹ́ kìlọ̀ fáwọn bàbá méjèèjì tó wà nísàlẹ̀ mi. Tẹ́ ẹ bá lè bá wọn sòótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ káwọn bá wọn sòótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ sọ fún wọn pé wèrè ni wọ́n ń ṣe social media tí wọn ò mọ̀. Tí ẹnìkan lérí sẹ́nìkan pé òun pa Olúwa ní kò ń wọ́ sóòdì nítorí rẹ̀. Prophet Nasiri àti Prophet Aseoni, ẹ jẹ́ lọ kìlọ̀ fúnra yín dáadáa kẹ́ ẹ mọ́ fẹ̀dí ara yín ta. Ṣé n tó kàn wá kú lásìkò yìí nìyẹn? Ẹ wá ń fúnra yín ní give and take. Kémi sọ̀rọ̀, kélé iná gbà, kélé ìbú mi, kémi iná gbà. Débi wípé ẹ wá ń lérí ikú síra yín. Prophet Nasiri, ẹ ń lérí ikú sí Prophet Aseoni. Ẹ wá ń wọṣọ òdì, ẹ lÓlúwa ní kẹ́ ẹ mọ́ wọṣọ òdì. Sọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín. Kí ló dé máa tàn wá? Ayé mọ̀ ti kọjá ọgbọ́ ìran 1940 1920 tẹ́ mọ̀ ń sọ káàkiri yẹn. Níbo lọ́lọ́run ti fi hàn yín pé kẹ́ ẹ wọṣọ òdì nítorí ẹnìkan kẹ́ ẹ lè ba ayé ẹ̀jẹ̀? Bàbá Ẹ̀sìnkáyà, ẹ jẹ́ pé àwọn méjèèjì rádà àdó òsì tí wọ́n ń ṣe social media yẹn kẹ́ ẹ jẹ́ kó rí wọn lọ pé o. Àbí ṣé tó kàn lọ́rọ̀ wa Nàìjíríà yẹn náà? Bandit ti wà nílẹ̀ Yorùbá, ẹ̀yin lérí ikú síra yín. Ṣé kí ló dé tó Olúwa òfin rán bí a ṣe ṣẹ́gun bandit hàn ẹ̀yin méjèèjì? Tẹ́nìkan wá ń sẹ́ pé Olúwa fi rán pé bóun ṣe pẹ́ nìkan, bóun ṣe sọ ẹ̀mí mímọ́ tí ń gbénu rẹ̀, bóun ṣe paná ẹ̀ dànù. Ẹ wá ń lo àdàbí lórí ara yín, ẹ wá ń ṣe rádaràda. Ẹ ní fámìlì, ẹ sì lọ́mọ ẹjọ́. Ẹ ní fámìlì tí ń wò yín o. Ẹ rántí pé àwọn fámìlì yín ń wò yín. Ẹ rántí pé àwọn ọmọ ìjọ yín wọ́n ń wò yín o. Sáwọn ọmọ ìjọ yín kò ní mọ̀ wò pẹ́lẹ́ ẹlẹ́yà lẹ́ ń ṣe social media. Wòlíì sì la pè yín, ìránṣẹ́ Ọlọ́run sì la pè yín. Tó bá tiẹ̀ ṣe pé àwọn kérúbù ní í ṣe báà ni wọ́n sọ pé bá ṣe máa ṣe nìyẹn. Ẹ̀yin wòlíì CAC, ẹ̀yin wòlíì CAC, tá a mọ̀ rò pé ẹ̀yin lẹ ní pretend jù, ẹ̀yin lẹ ní packaging jù, lẹ wá ń ṣe wèrè kiri social media. Ẹ wà rẹ̀ èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀. Gbogbo wèrè tẹ́ ṣe yẹn, ẹ̀yin àgbẹ̀gbẹ̀ CAC, ẹ jẹ́ pé àwọn méjèèjì tá a bá bá wọn kọwọ́ bọ̀, tá a bá bá wọn fẹ́ lójú, agbára àwọn méjèèjì ò ní ká mọ́. Àwọn Prophet Nasiri àti Prophet Aseoni, gbogbo rárá àdá tí wọ́n ṣe social media yẹn, tí a bá bá wọn fẹ́ lójú, agbára àwọn méjèèjì ò ní ká, yóò dé affect CAC lápapọ̀. Tá a bá bá wọn fẹ́ lójú, yóò affect CAC. Bàbá Ẹ̀sìnkáyà, torí mo rí wípé Prophet Aseoni, Prophet Nasiri sọ pé ìjẹ́ bàbá Ẹ̀sìnkáyà ni wọ́n ń gbé. Bàbá Ẹ̀sìnkáyà, ọmọ yín làwọn méjèèjì nínú ẹ̀mí. Ẹ pè wọ́n gán sẹ́tù mọ́ta wọn o. Ara kan wọn lẹ Yorùbá ju kẹ́ máa ṣe wèrè yẹn lọ kó Olúwa sọ kíni kan, Olúwa sọ kíni kan. Tó o bá ti lè sọ solution tá a fi ṣẹ́gun àwọn bandit tó wà nílẹ̀ Yorùbá, mo wá ṣe wèrè social media o. Àbọ̀rọ̀ tó fọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dodidi. Ẹ bá mi táàgì àwọn méjèèjì, mo forúkọ Ọlọ́run bẹ̀yìn. Ẹ bá mi share program kan dọ́dọ̀ wọn. Ẹ bá mi táàgì àwọn méjèèjì torí bitter warning ni mo fún wọn yìí. Wòlíì lèmi náà. Kí ló dé? Sẹ́yìn nìkan wá níbi ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ. Sẹ́yìn fira yín gba kiri ni. Àbí ẹ ti wá fẹ́ sọ̀rọ̀ ayé di ọ̀rọ̀ Barrister àti Kollington. Kí ni wèrè tẹ́ ń ṣe káàkiri? Ẹ lọ sọ̀rọ̀ ayé o. Ara ń kàwé èèyàn o.